Hello, this is Jammal Baba. Today is November 3rd, 2023. It's a Friday. Let's go to the history of Nigeria through the lens of Abibu Oluwa. This song is signed for JMJ, Joseph Modupẹ Johnson. Lafiaji tó gbáfẹ́. He was a politician and became the Federal Minister of Internal Affairs in Nigeria. Through the transitional period, before the actual independence, there was a transitional period. So he was the Federal Minister for Internal Affairs. And Tafa Balewa was the Prime Minister. The actual independence did not occur until October 1960. But this was 1957 to 1959. Let's go through the lens of Abibu. Ẹyẹ ni ò pẹ́yẹ, ìwò tó ń wà parò, bí ikán fi dálá, orí ẹyẹ ni ò pẹ́yẹ. JMJ bẹ́ẹ̀ náà ni JMJ Johnson. Modupẹ ọba ló fi ẹ́ jòyìnbó àpápá, kò séwúlẹ̀ gbẹ̀rún ẹ̀kọ́ o. Ìrẹ́ lárólé Tafa Balewa. So when Tafa Balewa, the Prime Minister, is out of the country, he will act as the acting Prime Minister. He was the Federal Minister of Internal Affairs. So he will act as the Federal Minister. So Yoruba call that Arole. Ìrẹ́ lárólé Tafa Balewa. Ẹ má jàǹpátá mọ́, ìwà ni ó kìlọ̀ fóníwà. Ẹ má jàǹpátá mọ́. Ìrẹ́ lárólé Tafa Balewa. Ìwà ni ó kìlọ̀ fóníwà. Ẹ má jàǹpátá mọ́. And yeah, somebody is bad, is doing this. Don't worry about it. The consequence of his behavior or her behavior will let that individual learn that it's not what he or she is doing might not be cost effective. Ẹ má jàǹpátá mọ́, ìwà ni ó kìlọ̀ fóníwà. Ẹ má jàǹpátá mọ́. Meaning the people that are hating on you, just ignore them. They'll learn. Pé ò bá ti kú, wọ́n bá yọ̀ ẹ́ ní sánmọ̀ rí ọ, wọ́n á dárò ẹ̀. Ọba òkè o, ẹ lágbàlá, ọba òkè o, jàre fún ẹ lágbàlagbà, àrísìkí o, give you moment. Oyin said, honey denied, bee denied. Agbon said, the wasp denied. Loco, yet the face of the farmer is full of stings. Gbon said, ojú olóko ní wú lásán, káfí tírà bẹ́ẹ̀ náà ni, káfí tírà sílẹ̀
kó ní màlẹ́ fi bù sílẹ̀ kó ní gbàgbọ́ ẹni bá mọ̀wọ́ ó ti yé mi ẹni bá mọ̀wọ́ wẹ̀ àgbàgbàjẹ́ o lọ́rùn bí ìrẹ́ ló bá ṣẹ̀ wọ́n báwọn lọ bá ṣẹ̀ ká fi sọ Ọlọ́run lọ́wọ́ pàtẹ ní yòókù bọ́jà bá tú á kú pàtẹ àrísìkí o òyìnṣẹ́ àgbọ̀nṣẹ́ ojú olóko níwú lásán òyìnṣẹ́ àgbọ̀nṣẹ́ ojú olóko níwú lásán káfítírà bẹ́ẹ̀ náà ní káfítírà sílẹ̀ fún màlẹ́kọ́ ní wọ́n fi bíbélì sílẹ̀ fún àwọn ìgbàgbọ́ ẹni bá mọwọ́ wẹ̀ àbágbàjẹ́. Stay in your lane. Stop encroaching other people's space, other people's lane. Leave that the Quran for the Muslim. It's their holy book. Let them manage it. Leave the Bible for the Christian. Let them manage it. Stop meddling other people's business. Pàtẹ ní yòókù tọ́jà bá tú a kò pàtẹ. The storekeeper is the last at the market. When the customers have gone, he stays behind and now he has to restock his shelf and wrap up things. Pàtẹ ní yòókù storekeeper. Tọ́jà bá tú when the market is over with. A kò pàtẹ. It's only the shopkeepers that are left, or shop owners. Pàtẹ ní yòókù. Let's deal with the drum. Bí ẹyẹ ní òpẹyẹ, ìwòtán wà parò, bí ìkan fi dálá, orí ẹyẹ ní òpẹyẹ. Bẹ́ẹ̀ náà ní JMJ Johnson wípé ọba ló fi ẹ̀ṣọ́ òyìnbó àpapá lẹ́gbẹ̀rún ẹ̀kọ́ ìrẹ́ l'Arole Tafa Balewa. Ẹ má jàǹpátá mọ́, ìwà ni ó kìlọ̀ fóníwà. Ẹ má jàǹpátá mọ́. Ìrẹ́ l'Arole jàǹpátá mọ́, ìwà ni ó fi kìlọ̀ fóníwà. Ẹ má jàǹpátá mọ́. Bá fojú dọba àwòwò àwò, ẹni bá fojú dọba àwòwò àwò, ọlọ́gbọ́n dorí ẹja mú ọmọ Buraimọ. That ọlọ́gbọ́n dorí ẹja mú ọmọ Buraimọ. That's a reference to Ọba Adéníjì Músẹ̀ndíkò Àdèlé. Ọlọ́gbọ́n dorí ẹja mú ọmọ Buraimọ. Ojú olóko ní wú lásán. Bẹ́ẹ̀ náà ní káfítírà sílẹ̀. Ẹnìkan ò gbẹ́gun jà irọ́
bá fojú tó bá irọ́ ewúrẹ́ jẹni fẹ́ni irọ́ àgùntàn jẹni fẹ́ni ire ewúrẹ́ jẹni ire máa fà sẹ́yìn díẹ̀ for you guys máa fà sẹ́yìn díẹ̀ jẹ́ pọ̀. irọ́ ẹnìkan ìdógún jà irọ́ ewúrẹ́ jẹni fẹ́ni ire àgùntàn jẹni fẹ́ni ire then repeating it ire àgùntàn jẹni fẹ́ni ire. tẹpàtẹ ní ó kù bọ́jà bá tú á kú pàtẹ́pàtẹ́ pàtẹ́pàtẹ́ ní ó kù sí kí ó. ewúrẹ́ jẹni fẹ́ni. Then you add ire to it, comma ire. ewúrẹ́ jẹni fẹ́ni, comma asimi there ire. ire. wọ́n ní irọ́ ẹnìkan ìdógún jà. pàtẹ́pàtẹ́ ní ó kù bọ́jà bá tú á kú pàtẹ́pàtẹ́ pàtẹ́pàtẹ́ ní ó kù. ẹ má jàǹpátá mọ́. ìwà ni ó kìlọ̀ fóníwà ẹ má jàǹpátá mọ́. ìwòtán wà parò bí nǹkan fi dálá orí ẹyẹ ni ò pẹyẹ. ọlọ́gbọ́n dorí ẹja mú ọmọ Buraimọ. It's fun. Yoruba talking drum is fun. Ó ní oyin sẹ́, agbọ́n sẹ́. He didn't beat that in drum, that was the lyric. So don't go looking for it in drum beat. That was the lyric. Oyin sẹ́, agbọ́n sẹ́, ojú olóko ò ní wú lásán. Don't forget your do re mi. You guys stay blessed. JMJ. Àwọn Lafiaji. You guys remember when I told you guys there are 5 settlements in Lagos Island? Saliko 1, Ologbowo 2, Popo-Aguda 3, Okofaji 4, Ekpetedo 5.
Lafiaji is in the third one, Popo-Aguda. You guys stay blessed. Leave comment. Especially if you know about JMJ or his offsprings. He has a lot of kids. Like I told you, Ugbafe, that's what they were calling Lagos Island when I was young. And yeah, but when Ugbafe gone, you guys stay blessed.